sori mo ń wọ̀nù ẹ mo ń fẹjọ́ ara ẹ sùn ẹ tí bá dẹ̀ máa dín pẹ̀lú ẹ mo mú kan tí mo lè ṣe fún ẹ. ẹ wo ẹ má sọ yẹn jàre ẹ ok ẹ sọ pé wàá fẹjọ́ ara mi sùn ẹ fẹjọ́ ara mi sùn èló gan lẹ fún mi gan èló lẹ fún mi téèyàn kò fún yàn rí ṣe bẹ́ẹ̀ gbọ́n mi lẹ jẹ́. èmi ló ń bá sori bó ṣe wà yìí má wọrí gbogbo owó tí mò ń fún ẹ ṣòro bí ó easy ni iṣẹ́ tèmi náà ṣe yìí ṣòro bí ó easy ni mò ń fún ẹ lówó òtún wa máa mọ bó ṣe máa dúpẹ́ lọ́wọ́ mi. èló lẹ fún mi téèyàn kò fún yàn rí. má mọ nǹkan tó ń ṣe ṣó ti gbọ́ ṣó mọ̀ pé ìyá ẹ wà nílé tó ń ké ṣó mọ̀ pé ìyá ẹ wà nílé. ok láàrin ìgbà títa ló mú ìyá yín sunkún kì í ṣe ìyá tiyín tí wọ́n yàn pé ṣe mọ̀ pé ìyá ẹ wà lé sunkún kì í ṣe ìyá tiyín nílé mi àti ìta ló jẹ́ kó máa ké iṣẹ́ fọ́níṣọ̀ tẹ wá kọ́ iná ṣe bí agídí kùkù ìgbà àpàlà fi mú yín dé bíbà. mo ṣáà mọ̀ ṣe. ẹ ṣàpadà drop out school náà ni. a ní tó bá dé school kó fojú sí school mo ń sọ tèmi fún ẹ wàá mọ ara tó balẹ̀ wọ́n á tún ṣe fún ẹ tó bá dẹ̀ ṣe fún ara balẹ̀. Hey, where you? Where my chair now? Give my chair, ma dey go. Calm down. Ní sùúrù. Kí ló sọ? Rárá kan tá a sọ nìyẹn ìgbà tẹ́ ẹ̀gbẹ́ yìí mú. Ó ní pé iṣẹ́ òun dà. Calm down. Your stool. I don dey see. I don dey do am. That day give me the money. Dem take light. Dem dey bring light. Dem dey take light. Dem dey bring light. So no be say. Calm down. I will give you your job now. Wetin dey? Oh, that time when they price me, they give me big price. This said that bet you want my chair, man, they go here. The thing happen that don't shout. People they are there for. That one concern me. If you don't see me, wait. Don't look at person what they fear, guys. Bet give me my chair, man, they go. Joe, no be wait to come me. I no one call you, can't talk to you, Joe. Carry my chair, give me man, they go. The thing happen that calm down. So you get. That they take light. That they bring light. So don't worry. I'll set you. God, me, that one no concern me. Whether they bring light or they no bring light, my own be say, give me my chair, man, they go. One day now, 2 weeks, oh God, 2 weeks. 2 weeks. I'll give you. And this thing will change. I'll give you. No verse, I'll give you. No like that this one. I no come here, come see you and say no to my chair. No go like am. I don't tell you. Bushiri. Ilé máa gíràn gọ́gẹ́. Yes, I